Ìgbà ńlá ni mí mo dórí omi mo lé téńté. Òjò ni mí mo balẹ̀ mo ta sàràsàrà. Ṣẹ̀kẹ̀rẹ̀ ni mí ọmọ àfòdédùn. Portable presenter mo dé mo fẹ́ máa dẹ́rìn pa gbogbo ènìyàn. Ọlọ́run ọba mi ìbà rẹ̀. Èmi gbóṣùbà káre fọlọ́run ọba mi lókè. Ọlọ́run ọba tí ń pa ni, ọba tí ń jí ni, ọba tí ń wá ni, ọba tí ń rí ni. Bàbá àgbàlagbà tó jókòó sọ́run ńlẹ̀. Ọlọ́run ọba yìí ni mo fi wọlé lónìí pẹ̀lú Festobat ìyẹn àánú ńlá. Bí kìí bá ṣàánú ńlá ni ńbo ní wà lónìí Portable presenter. Àní bẹ́ẹ̀ bá ṣàánú ńlá ńbo ní ti bára mi lónìí Olúgbénga Taiwo. Ṣùgbọ́n àánú yìí ó tóbi tó bẹ́ẹ̀ tí ó fi jáwé pé ó stay mi dòní. Kábíyèsí Ọlọ́run. Olúgbénga Taiwo ètò mùkúlùmùkẹ́ tọ̀sán ẹ̀ gbádùn ẹ̀ dáadáa. Nínú ìrìnkèrindò mi lórí òkè èpẹ̀ ó lẹ́nìkan tí mo gbámú tí mo sì gbé wá sórí ètò. Kábíyèsí ètò tòní á yàtọ̀ sá. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pátápátá tẹ́ wà lórí Facebook ẹ máa like ẹ máa comment kẹ̀dẹ̀ tún máa share kò sí ní tí fi ń ṣe èèyàn o. Gbogbo etí tó ń gbọ́ mi lónìí ẹ mà ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ìbá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá tó ti ń sọ kí n tó wọlé ojú. Ìbá ọ̀gá mi Sunday Alabi ò sí bàtà tó ní lógò. Ìbá Festobat jù mí lẹ̀. Ìbá Ebony presenter Adé Olúgbóyèga bàbá àgbàlagbà. Portable presenter mo sọ̀kalẹ̀ sórí ètò lónìí mo ń bọ̀. Olúgbénga Taiwo lórúkọ mi ń jẹ́ èmi ni Portable presenter èmi lọmọ gbé kan lù kan pa kan jí kan fi kan wò kan mú kan la kan èmi lọmọ àkànkẹ́ ọmọ àníkẹ́ ọmọ àyìnkẹ́ ọmọ àṣàkẹ́. Portable presenter mo sọ̀rọ̀ bí n tí mo gbọ́kọ́ lọ́wọ́ kọ̀kọ̀kọ̀ mo sọ̀rọ̀ ràbàǹdẹ̀ báyìí mo gbàjí kèrè lọ́wọ́ wẹ̀dùwẹ̀dù èmi lọ́mọ àsọ̀rọ̀ fakò mọ́ òkun ẹ̀yọ ẹ wo èmi náà dẹ̀ wá kọ́ o Ọlọ́run ni wà láì. Festobat báwo ló ṣe mọ irú mood tí mo wà lónìí? Báwo ló ṣe mọ̀ pé ìyìn Ọlọ́run bẹ lára mi lónìí? Ẹ máa wò báwọn èèyàn ṣe mùkúlùmùkẹ́ ńlé. Orí Crest 106.1 FM náà ńlẹ́ ti lè máa gbọ́ tó máa kilẹ̀ tó yìí. Mo sọ fún yín bẹ̀rẹ̀ mo ní mo rìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ìrìnkèrindò mi ńlọ́wọ́ mi bá tẹ bàbá Egun. Èmi àti bàbá Egun ńlá àjọ dàrú mọ́ra wa lónìí lórí mùkúlùmùkẹ́. Àjọ pòpọ̀ mọ́ra wọn dáadáa ni.
mo béèrè lọ́wọ́ bàbá Egun mo ní kí ló dé ń bolẹ̀ lọ látijọ́ èmi ti wá yín portable presenter mi rí yín. Ó ní bóun bá tiẹ̀ máa kíyàn ó lèmi kọ́ lòun ó kì ó lòun ó káwọn ará ilé mo ní àhà. Bàbá Egun gbà ẹ ní ẹ máa kára alé báyìí nísìn ó dá Crest 106.1 FM náà láwa yìí ẹ ti láwọn ará ilé lẹ fẹ́ kí ẹ dẹ̀ ti ń bá mi jà látàárọ̀ pé portable presenter ìwọ kọ́ ní kí àwọn ará ilé ní ẹ̀yìn àwọn ará ilé wa ń gbọ́ yín nísìn. Àpótí wàhálà orúkọ mìíràn rí bàbá Egun gbàràgbà tó dún fún gbàràgbè tó dún fún gbàràgbàǹgbà náà rí gítà takò tó tọmọ ara ta tí àlàáfíà rẹ wà fún gbogbo eré o mo ṣe kílè fún yín. Àfi kélédùmarè ọ̀sán dákun ṣe Yorùbá náà lélẹ́yìí bàbá àbí. Àgó tiwa rere Yorùbá rà tọ̀ fún ẹ wọ́n tọ̀ fún Yorùbá rọ̀tọ̀ èmi sọ Yorùbá rọ̀tọ̀ ìnàgó náà rí èdè ìrú wa. Èmi ò wá mọ̀ bóyá àwọn ará ilé ń gbèdè yìí o àbí wọn ò gbọ́. Ara rẹ kò jẹ mara àbí kò ti gbádùn fèdè náà fún ẹ dodo ọ̀rọ̀ rin. Kí ló wá dé tẹ wá fi sọ pé mi kọlẹ̀ fẹ́ kí páwọn ará ilé ẹ̀dẹ̀ wá ń bá mi jà tí ẹ bá ṣe pé mo jọ́mọlúwàbí ń gbòòrò ni bá ti pé káwọn àmọ̀tẹ́kùn wá gbé yín bí tẹ́ ti ń bá mi jà. Ìmọ̀tẹ́kùn kò lè ké ìgbérò fún mi ta ló jẹ́ fún ìmọ̀tẹ́kùn kì í gbé fún ikùn. Ara eré náà ni torí pé ara rẹ ń ṣe gbádùn fún mi nígbà tó ṣe travel fún mi lọ títọpá ara rẹ ń ṣe pè fún mi lójoojúmọ́ kébi bẹ́ẹ̀gùn gbọ̀rọ̀ pọ̀ padà lórí rédíò àtọ́pẹ́ kò tí wàhálà tí n bá dín chicken fún ara rẹ. Ó dà ẹja sáré gbọ́ ohun tí festival ti sọ mò ń bọ̀. Gẹ́gẹ́ bó ti tọ̀ fún mi rẹ́ kan pé kí n ṣe kí n fara rẹ festival tí mo ti gbádùn náà fún orin tó ń kọ ìjó yẹn pọ̀ jù fún mi àròjọ yẹn ṣe kí n ló kópa pé mo mìíràn Gbenga náà gbọ́ fún Taiwo mo ṣe kí n fara rẹ mo kí n tógun mo kí n tòótè mo kí n tọmọdé mo kí pàápàá mo kí n mo kí tẹ́ẹ̀bì tí ráfẹ́ àárín tí ó ń ṣe MUKULUMUKE ń bẹ̀ fún ẹ. Mo ní kí mo sọ lẹ́ẹ̀kan yẹn ṣùgbọ́n ó dàbí ẹni pé àwọn ará ilé ògbọ́n tẹ́ ń sọ dáadáa mo ní wáyé tó fi jẹ́ pé ẹ̀dẹ̀ ń bá mi jà ń gbòòrò lẹ́ẹ̀kan mo ní kí ló dé tẹ́ ní dandan ẹ fẹ́ kí ara lé. Torí pé nígbà tó ṣe kíní fún mi tí mo tààrà ọtí ìrú wa ń tọpá ara rẹ ń ṣe pè fún mi lójoojúmọ́ ni pé bèbè Egun ìgbà wọ́n rà padà fún ẹ lórí rédíò tó pé kò tí wàhálà tó bá ti ṣe padà fún mi lórí rédíò máa ń ṣe kíní fún ara eré òun jẹ́ kí ara eré fi ká ṣe kára fún mi. Olúgbénga Taiwo lórí ètò MUKULUMUKE lónìí èmi àti bàbá Egun lẹ́jọ́ gbádùn dáradára àní ẹ kó wa jẹ ẹ gbádùn wa dọ́gbadọ́gba ní sà. Portable presenter ń gbà ó bá wá dé abala ìtàn Yorùbá ibẹ̀lẹ̀ ti wá jẹ ìgbádùn ìtàn Yorùbá tọ̀sẹ̀ yìí nítorí mo wọnú omi mo mú kọ̀ǹkọ̀ tó tóbi dáadáa mo wọnú omi mo mú ẹja ńlá ràbàǹdẹ̀ mo wọnú ijù mo bá mú àwọn ẹranko ràbàǹdẹ̀ nínú ijù mo mú tọ̀yìn wá nítọ̀sán yìí. Akin ọmọ Akin báwo lẹ́yìn ṣe rí sí lọ́dọ̀ tẹ̀yìn ẹ jẹ́ n sáré dàgbàlá yín pàápàá mò ń bọ̀. Adéolúọlá ẹ̀ẹ́dẹ̀ rọra máa jójó yìí ló ní MUKULUMUKE. Torí náà ìgbà tó yẹ kí n máa sọ fún. Ọlọ́run bàbá Egun ẹ̀ẹ́dẹ̀ rọra máa jójó yìí. Kò tí wàhálà ó kó mi pàpẹ́ mọ́ra ni. Ayayaya. Àbí ṣé àgbàlagbà wa lè jó bẹ́ẹ̀ ṣe ń jó yìí ni èmi rò pé bàgbàlagbà bá ti dàgbà tán àwọn ilé ijó tó yìí. Ìrí tó fi ṣe fún ọmọdé náà ti wà fún ìgbàlagbà èrè jìtẹ́mi ríran rin. Kábíyèsí ó túmọ̀ sí pé orí tẹ̀yìn fi sọmọdé sì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi. Pásítọ̀ Joshua ṣe ń gbọ́. Bàbá mi bàbá Adétárà mi sẹ́yìn náà ń gbọ́. Èmi rò pé àwọn èèyàn tó young bíi ti ọ̀gá mi dáadáa dé Olúgbóyèga ló lè jórú àwọn ẹjọ́ tẹ̀ ń jó yìí ni. Kí toró tó wá jù mìíràn máa ṣe paráyò fún ni. Bàbá Egun ẹ jẹ́ rọra máa jó kẹ́yìn arúgbó má ṣe gbáwú. Kò tí wàhálà. Ó dàbẹ́ bá tẹ̀ ti kúrò lórí ètò MUKULUMUKE ní ìsìn ibo lẹ̀ ń lọ gangan. Ìbéèrè tó pọ̀ jù náà ní para ọ títọ́ párin.
gbogbo ẹ̀yin tí ẹ wà ní orí Facebook Michael Ọlátúnjí mo kí yín dáadáa ẹ ṣeun mo kí Banji Adeleye Eyed Victor mo kí yín dáadáa ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ẹ dẹ̀ máa bá wa share ẹ bẹ́ẹ̀. bàbá Egun kílẹ̀ wí mo ní ṣé kí wọ́n share rẹ̀ ni àbí wọ́n dúró. kó rọ bẹ́ẹ̀ kó máa rọ bẹ́ẹ̀ rin. kó máa rọ bẹ́ẹ̀ àbí kó lọ bẹ́ẹ̀. the same thing tó dún ọ̀rọ̀ rin. ẹ jẹ́ ń sáré kọjá lọ sí abala ìtàn Yorùbá tọ̀sẹ̀ yìí nígbà tí a ń kọjá lọ sí abala yẹn ẹ jẹ́ ń sáré ṣe báyìí ká lè máa ṣe gbogbo ẹ̀ lóní pàápàá Portable presenter mò ń bọ̀. àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà àfẹ́ni tí a bá ti jú fún àfẹ́ni tí a bá ti jú fún àfẹ́ni tí a bá gbà láàyè àfẹ́ni tí a bá ti jú fún èlé ṣiṣẹ́ yẹ èlé ṣiṣẹ́ yẹ labalábá fara rẹ̀ wẹ́yẹ èlé ṣiṣẹ́ yẹ bàbá ní ọjà àbá ní abala ìtàn Yorùbá tọ̀sẹ̀ yìí gbogbo ará alé pátápátá ṣe wà ń bẹ̀ ṣe wà ń di rédíò yín gbogbo ẹ̀yin tí ẹ wà lórí Facebook sẹ́yìn náà wà ń bẹ̀ ṣe wà lórí ayélujára tẹ̀yìn náà. ìlú Ìbàdàn mo fẹ́ gbé yín lọ àwọn èèyàn ti ń bi mí pé Gbenga ìyálóde mélòó ló ti jẹ́ ńlẹ̀ Ìbàdàn wọ́n ní ìyálóde Ẹfúnṣetán Aníwúrà nìkan làwọn èèyàn mọ̀ mo bá ní ẹ fara yín balẹ̀ lórí ètò tòní wọ́n ka oyè àwọn ìyálóde tó ti jẹ ní ìlú Ìbàdàn wọ́n ka ìyálóde tó jẹ lẹ́yìn Ẹfúnṣetán Aníwúrà àtèyí tó jẹ kí Ẹfúnṣetán Aníwúrà ó tó jẹ. ẹ mú bá ìròyìn kẹ máa kọ́ lẹ̀ kò sí ní tí fi ń ṣèèyàn. ṣé ẹ gbàgbé pé lẹ́yìn ètò MUKULUMUKE ẹ tún lè pàdé mi lórí MUKULUMUKE TV lórí YouTube ibẹ̀ lẹ́ ti máa ní àǹfààní láti máa tẹ̀síwájú lórí àwọn ìtàn tá a bá ti nà ń bẹ̀ lórí Crest 106.1 FM ibẹ̀ lẹ́ tún ti ní àǹfààní láti máa tẹ̀wájú láti máa gbọ́ àwọn ìtàn náà. ìyálóde àkọ́kọ́ tó jẹ ní ìlú Ìbàdàn ìyẹn ní ọdún 1851 sí ọdún 1869 orúkọ rẹ̀ náà ni ìyálóde Ṣubúọlá ìyálóde Ṣubúọlá ló kọ́kọ́ jẹ lóde Ìbàdàn kó tó di pé gbajúgbajà ìyálóde ni èyí ni ìyálóde Ẹfúnṣetán Aníwúrà kó tó di pé òun náà jẹ ní ọdún 1870 sí 1874. wáyé ṣamalamala. ojú wáyé wáyé ṣamalamala. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ ìyálóde Àṣàbígíwá náà ló tún tẹ̀lé ìyálóde Àṣàbígíwá ló tẹ̀lé ìyálóde Ẹfúnṣetán Aníwúrà kó tó di pé ìyálóde Ìyáọlá ìyẹn náà tẹ̀lé ìyálóde karùn-ún tó jẹ nílẹ̀ Ìbàdàn òun náà ni ìyálóde Ìsàlẹ̀ Ọ̀ṣun ìyẹn jẹ ní ọdún 1914 sí ọdún 1917 ìyálóde Ajímọ̀ṣọ́ náà ló tẹ̀lé tíyẹn jẹ ní ọdún 1917 sí ọdún 1934 ṣẹ́ǹdé. ìyálóde Rukayat Àmọ̀sá Àkàndé náà ló jẹ nígbà náà wọn a máa pè ní ìyálóde Ìta Arẹgbẹ́ Ọmọ. ìyálóde kẹjọ tó jẹ nílẹ̀ Ìbàdàn náà ni ìyálóde Abímbọ́lá tíyẹn jẹ ní ọdún 1948 sí ọdún 1961. Yorùbá jókòó sílẹ̀ gẹ́gẹ́ wọ́n fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o. ìyálóde Adébísí Àbẹ̀ó ló tẹ̀lé o tíyẹn jẹ ní ọdún 1961 sí ọdún 1974. gbogbo ọmọ Yorùbá ṣe ń dè níbikíbi tẹ́ ẹ bá wà. lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká kó Olódùmarè ká pọ̀. ìyálóde Wúràọlá Ẹ̀sán ló tún jẹ tẹ̀lé ìyálóde Adébísí Àbẹ̀ó
ìyálóde wúrà ọlá ẹ̀sán ìyẹn jẹ́ ní ọdún 1975 sí ọdún 1985. alákó àwòtẹ́rẹ̀rẹ̀ kábì ọ̀gbàràgàdà bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ ayé. ìyálóde wúrà ọlá ẹ̀sán yìí ń ló jẹ́ ìyálóde kọkànlá ní ilẹ̀ Ìbàdàn. ìyálóde Òmánì Àlàdé náà ló jẹ́ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá ní ọdún 1985 sí ọdún 1995. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. èyí ń lo ọdún mẹ́wàá gbáko lórí oyè ìyálóde nílẹ̀ Ìbàdàn. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe òtún owó tọmọ òwe. àwa torí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre ká sì máa rere jẹ́ òwe. àwa torí. ìyálóde Abíọ́dún ló tún jẹ tẹ̀lé ìyálóde Wúràọlá èyí tó jẹ ní ọdún 2007 sí ọdún 2018. ìyẹn ni pé lẹ́yìn ìyálóde Àlàdé ìyálóde Wúràọlá ló tẹ̀lé kó tó wá di ayé ìyálóde Abíọ́dún. ìyálóde tó wá ṣe kò kárí gbogbo ìyálóde nílẹ̀ Ìbàdàn. ìyẹn náà ni ìyálóde Teresa Oyèkànmí ìyẹn jẹ ní ọdún 2019 títí di òní. ìyálóde yìí sì ni ìyálóde Ìbàdàn títí di àkókò yìí. ìyálóde mẹ́ẹ̀ẹ́dógún ló ti jẹ́ láti ayé ìyálóde Ṣubúọlá títí di àkókò tá a wà nínú rẹ̀ yìí nílẹ̀ Ìbàdàn. tó gbogbo ọmọ Yorùbá pátápátá tẹ̀ ń gbọ́ wa ṣé ẹ ti dé ṣé ẹ ti mọ̀ títí di àkókò yìí. bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìpolówó ọjà lórí ètò mùkúlùmùkẹ́ ẹ máa pè sórí nọ́mbà yìí 08061977744 08061977744 ẹ máa pe portable presenter sórí aago yìí àwa là á máa gbé. bàbá Egun bó o lẹ ṣe rí i sí nínú ìtàn Yorùbá tọ̀sẹ̀ yìí àwọn ìyálóde tó ti jẹ ní ìlú Ìbàdàn nu. ó lágbára jìgìdì. ẹ jẹ́ a máa fi eléyìí ṣe lọ díẹ̀díẹ̀ portable presenter bàbá Egun àbí ṣé a dúró ni àbí a máa lọ. kò tí wàhálà ó ti dàbọ̀rọ̀ rìn yẹn bàbá Egun náà lójó tí mi ń jẹ́ àgbàlagbà tó jù fún gbàlagbè gbàlagbè tó jù fún gbàlagbà gbàlagbà tó jù fún gbàlagbàǹgbà ó ti ní tẹ̀tí ń bọ̀ ẹ máa ṣe kíni mùkúlùmùkẹ́. tó bẹ́ẹ̀ bá tẹ̀ lẹ́ẹ̀ni lọ àwọn crest ò ní gbà Olúgbénga Taiwo ló kọ mi ń jẹ́ portable presenter títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò mùkúlùmùkẹ́ ẹ wò ó èmi ti yín tòótọ́ o ó dàbọ̀.